ó fẹ́ ṣe gbogbo nǹkan tí ń lọ yìí ẹ wá kà á látòdì jẹ ní wọn pè ní kẹrà àkùsíyà lọ́dọ̀ àwọn àfọwọ́dé falsafa àbí manhajiyya min manahij al-falasifa. bàbá wọn náà jẹ́ ẹgbẹ́ fún wa nígbà tí Maulana Sheikh Daud tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tọ́pọ̀lọpọ̀ àwọn àbáàdá ẹkún gbé mi wípé sí àfa àwọn olórí bẹ́ẹ̀ lásìkò náà wẹ̀ gbogbo wa la ń ṣe ìyá àwọ̀ ẹ̀lẹ́ ọlọ́wọ̀ rẹ̀ kan nípa àníyàn tọ́pọ̀ wọ̀lọ́wọ́ àníyàn tọ́pọ̀ ẹ̀lẹ́ni ẹ̀kàdì fi máa sọ̀rọ̀ ẹ̀tí fi sọ̀rọ̀ ní àníyàn tọ́pọ̀ yìí sọ̀rọ̀ àríwò lọ́wọ́ wa ti bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn oníkíw àníyàn tọ́pọ̀ gẹ́ wọ́n wá ìlànà ṣùgbọ́n pẹ̀lú ẹ̀sì ṣe fi àwọn àbáńdá ọlọ́run ẹni yíò ìkókùn fún wa yọ́dẹ̀ ẹgbẹ́ fún àkárí ẹgbẹ́ irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ ṣùgbọ́n tátó rí mi ó jìnà ọlọ́run ẹni yóò fún wa Al-Qur'an sọ̀rọ̀ àwọn kan nígbà tí sọ̀rọ̀ wọn ẹ jẹ́ ká mọ àwọn tí wọ́n ń pè ní àwọn sùhárì jẹ́ pé haqiqatu tasawuf lọ́dọ̀ wọn kì í ṣe àwọn mudawwin. Alhamdulillah, adúpẹ́ fún Allahu subhanahu àtọ̀rẹ̀kẹ́ gẹ̀fà Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Allahu azza wa jal àtọ̀rẹ̀ àlejò tán rẹ̀ kó máa bá Nabi wa Muhammad, kó máa bá wọn ará ilé rẹ̀, kó sì máa bá wọn sàhábà rẹ̀. أيما يوانين إسلام لوري سنة نبوة محمد أكرم ويقول السلام عليكم ورحمة الله وبركاته. إجابة من صح يقولوا دارة اللي شافوه ونبي ما شابه ما بينجوشيا ورولو يبي إيتان سو يكالله بيدا ما شاء الله عليه السلام لوري. وبلا بونتي بروفيسور خيدر وبلا بونتي وانسو لوري شيخ داود الفانلا. Oye tó sì já sí pé nǹkan náà gba omi ẹkún ó gbomi omi ojú lójú Professor Khadir Al-Khadir. Oye ẹ máa nínú ẹ̀sìn wa so àwọn ò ní jẹ́ kí emotion so kó gbé àwọn èèyàn kúrò níbi èyí tí ń jẹ́ òdodo. So èyí tó kàn mí nínú gbogbo ohun tí Professor Khadir tí wọ́n sọ níbí báyìí òun náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ nígbẹ̀yìn so nípa Sufi Sheikh Daud Al-Fanla. So èmi mi ò láìkí kí èèyàn máa jàǹbá àwọn èèyàn àbí kí èèyàn máa jàǹbá àwọn ẹni tí wọ́n fẹ́ gbọ́yàn. So Sufi Sheikh Daud Al-Fanla nínú àwọn Sufi tó léwu ni tẹ́ bá ń gbọ́ kong Sufi so kò sí nǹkan kan bí bẹ́ẹ̀ kíní kan Sufi kan so bàbá yìí wọ́n ṣe Sufi so ìsọkúsọ ọ̀rọ̀ ni. So ẹ má bínú àwọ̀ fi agbọ́dọ̀ fi funfun pé dúdú oye ààbò àṣegbè fún yín àmọ́ tí ìsọkúsọ bá jẹ́ ìsọkúsọ ẹ jẹ́ ká là má lè fáwọn ẹ pé ìsọkúsọ ni wallahi bàbá ńlá ìsọkúsọ ọ̀rọ̀ ni. Sheikh Daud Al-Fanla wọn láwọn ṣàtọ̀hátù burúkú àwọn òrùlé Sufi burúkú tó yá sí pé ó léwu gan oye tá a sì ti fèsì fáwọn kọ̀ọ̀kan tó yá sí pé tí wọ́n bá sọ fún ẹ̀yin náà lẹ́yìn Professor Khadir so ó dá mi lójú pé ẹ̀yin náà ẹ̀ ní support nǹkan yẹn. So Sheikh Daud Al-Fanla nínú àwọn ṣàtọ̀hátì tí ń bẹ lórí wọn oye Sheikh Daud Al-Fanla gbà pé Ànábì Ìsá àti ìyá rẹ̀ ipe ìbejì ni wọ́n ipe àtọ̀ kan náà ni wọ́n fi jọ bí àwọn méjèèjì. So àgbákòrò rí Sufi so araru rẹ̀ náà ni àwọn Sufi kan tí wọ́n sọ ipe àtọ̀ tí wọ́n fi ipe àtọ̀ ni wọ́n fi bí Ànábì Ìsá alayhi salam ẹ̀yìn Ibrahim Inyas tí ń sọ nínú Riyadi tafsir oye báyìí ipe so ipe kódà Mariam ó ṣe kíni ó gbádùn ó fìlì irun táwọn obìnrin máa ń fìlì nípa pé ìgbà tí àtọ̀ kí n má máa fẹnu mi tú àwọn ìwíkúwì yẹn oye so ní ọwọ́ kan dé so kò sọ̀rọ̀ ń bí gbẹ́ẹ́ Sheikh Daud Al-Fanla Sufi wọn tí wọ́n ṣe àwọn Sufi tó gbópọn ni àwọn náà ṣe àwọn Sufi tó léwu àwọn Sufi burúkú so
oye a sọ̀rọ̀ nípa pé bóyá wọ́n ní mùrú à ẹ mọ̀ pé oníbídíà mi lè wà kó já sí wípé oye ìwà rẹ̀ ó dáa eléyìí nǹkan ọ̀tọ̀ àmọ́ ẹ má fi eléyìí compromise ẹ sì má fi eléyìí da ọ̀rọ̀ rú máa wèèyàn lójú wípé Sufi wọn nǹkan tí wọ́n ṣe Sufi tó gbópọn tó burú Sufi tó yá sí wípé Sufi ìròrí tó léwu oye Sufi ittihad Sufi hulul oye Sufi táwọn náà gbé dání nù Sufi táwọn náà gbé dání nìyẹn so ẹ dákun ẹ má gbé emotion kalẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má sọ reality oye so ìtọ́sọ́nà ó máa ó pàtàkì gidigidi gan so kò sí ní tó kàn wá pẹ̀lú pé àwọn ibi tẹ́ ti jọ bára yín ṣe nǹkan kan bẹ́ẹ̀ ní tó kàn wá ni pé tí wọ́n wà lórí rẹ̀ nínú practice àti manhaj àti bọ́n ṣe ń ṣẹ̀sìn so in tó kàn ó má jù nìyẹn nítorí so ìtàlọ́bẹ̀ ẹ̀dá ó bi wálé rẹ̀ nípa ènìyàn gangan lálkìyàmà oye so fún ìdí eléyìí àbí àlọ́bẹ̀ ẹ̀dá kọ́ wọ́n ṣàṣẹ dáadáa fún wa kó sì fi ẹsẹ̀ wa nílẹ̀ sórí òdodo barakallahu fikum.